gbogbo yín tẹ́ ń tẹ̀lé àwọn people tó bá dẹ̀ mọ́mọ́ bá yé àwọn èèyàn jẹ́ nítorí àti gba ransom ogun tó bá ń bá èèyàn kan lórúkọ jẹ́ ṣé mọ̀ pé ẹni tó ń gba ransom àti ẹni tó ń pa ènìyàn bíbélì àti Quran àti ìṣẹ̀ṣe jọ fi wọ́n gún ni ìyẹn ni nígbà tí Gistlover ń gbowó lọ́wọ́ tèmi tó máa ní ká lọ sanwó sígbà ṣé mọ̀ pé nígbà tí Bíọ́dún Òkèowó tó fẹ́ rèsì kéèsì yẹn ẹ rí nǹkan tó sáré ṣẹlẹ̀ pápápá tó fi sáré bẹ́rí kéèsì yẹn but thank God that irú Bíọ́dún náà confirm pé Gistlover ń gbowó dáadáa mo fẹ́ kẹ́ ẹ listen sí fídíò yìí kẹ́ ẹ fọwọ́ ara yín fúnra ara yín kẹ́ ẹ fi identify Gistlover ọwọ́ ara yín fúnra yín pẹ̀lú ọpọlọ yín pẹ̀lú orí yín mo fẹ́ kẹ́ fi identify Gistlover ṣe rí fídíò tí Jókòó Tádé ṣe yìí tọ́pọ̀lọpọ̀ bá máa sọ wá ní àtòrí Lizzy marry Lizzy ó ṣe gbá ó ṣe mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa ó ti yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ dáadáa kẹ́ ẹ wo nǹkan tí àwọn kan tó kóra wọn jọ èèyàn kan sọ pé I was shocked when I found out Jókòó Tádé was an actress I mistakenly jam one of her movie on YouTube ṣé ẹ mọ̀ pé àwọn actress ni wọ́n operate gbogbo àwọn aburú yẹn kò ń ṣe àwọn actress dáadáa o but ẹ máa mọ ẹni tó ń jẹ́ Gistlover nínú ọ̀rọ̀ tí Jókòó sọ nísìn mo fẹ́ kẹ́ listen sí nǹkan tí Jókòó sọ nísìn kẹ́ wá máa jẹ pẹ̀lú nǹkan tí Jókòó ṣe nísìn kẹ́ wá pe Jókòó lóhun kan ẹ̀yin kan pe Jókòó ẹ pe Jókòó wọ́n náà wọ́n pe Jókòó láàrin èmi àti ẹ fún mi ní ẹ̀rí ẹ̀ṣẹ̀ tí Lizzy ṣe tó fi warrant attack tó lọ fún Lizzy àti ọkọ ẹ̀ àti ọmọ ẹ̀ àtọmọ ọkọ ẹ̀ ńgbà tá dé station Jókòó Tádé gé fídíò mi ṣùgbọ́n ńgbà tọ́nà máa bá mi ṣe ohun Jókòó Tádé ló wà lábẹ́ fídíò tó gé lọ orí pò ṣe rẹ̀ èmi mo wà smarter than them tí a bá jogún ọpọlọ tó máa fi jẹyàn wọn ní end up become this miserable fídíò tí Jókòó Tádé gé lọ ohun Jókòó Tádé fúnra rẹ̀ ló wà lábẹ́ fídíò yẹn mo ṣẹ̀ṣẹ̀ wá gbé bí Jókòó Tádé ṣe gbowó bọ́n ṣe ń gbowó mo ṣẹ̀ṣẹ̀ wá gbé fọ́lọ́pàá mo ṣẹ̀ṣẹ̀ wá gbé gbogbo bí Jókòó Tádé ṣe ń wá fún wa mo gbé fọ́lọ́pàá gbogbo genesis cases yẹn bí Jókòó Tádé ṣe ti kọ́kọ́ treat yẹ nígbà tó ń gbowó àti bí Jókòó Tádé ṣe wá turn around nígbà tí òrówó gbà mọ́ wọ́n ní kí ọmọ Jókòó Tádé lọ pé Jókòó Tádé wá Jókòó Tádé sá lọ wọn àtọmọ ẹ má gbọ́ ẹ jọ̀ọ́ ẹ mú bírò àtìwé kẹ́ ẹ máa pin àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ lẹ́nu Jókòó Tádé concerning ọ̀rọ̀ Fọlá àtọ̀rọ̀ Gistlover a fún yín ní clearer picture ẹni tó ń jẹ́ Gistlover tẹ́ bá máa jẹ nígbà tí Jókòó ń sọ̀rọ̀ yìí àti ọ̀rọ̀ tí Jókòó ń sọ nísìn ó máa yé yín ẹ máa gbọ́ lọ. Gistlover olórí burúkú ni gbogbo ẹ̀yin tẹ́ tí ti tẹ̀sí lórí Facebook bí kò ti ṣe investigation wo pé ọmọ Fọlá olórí burúkú number 1. ó ní Gistlover sọ pé òun ti ṣe investigation Fọlá pé olórí burúkú lọmọ Fọlá yẹn pé 419 ni ìdí dẹ̀ ni wípé wọ́n ti gbowó lọ́wọ́ tèmi ṣó ti yé failure láti sanwó wọ́n á tún gbé Fọlá dìde ṣé kí ni ẹ ti yé ẹ èmi ti sanwó wọ́n ti pín owó níbí wọ́n ti pín owó fúnra wọn níbí báyìí ṣó yé ẹ wọ́n wá sọ òtítọ́ máa gbọ́ òtítọ́ sórí pé wọ́n ní Gistlover sọ pé fúnra ara òun ti lọ ṣe investigation òun ti rí pé olórí burúkú níta ní Ìfọlá ẹ máa gbọ́ ẹ máa gbọ́. wípé ó mọ̀ wípé òun máa ṣe investigation dáadáa kóun tó bẹ̀rẹ̀ GoFundMe which is tóun sọ fún
pé jẹ́ kí n ṣe investigation kí n tó bẹ̀rẹ̀ kó fọ mi pé òun ò ń bá wọn ṣe yàmàyàmà o. Ó ní ká tó wí ká tó fọ̀ ó sá wá sí Facebook ó wá bá wọn ní fracas. ṣé Fọlá tí ò lè dá orúkọ ara ẹ̀ kọ ló sá wá sí Facebook àbí Gistlover mọ̀ọ́mọ̀ tí kéèsì yẹn wá sí Facebook? Fọlá ò ṣẹ̀ mí o, ń tọ́lọ́run rán sí mi ló ṣe fún mi. tó ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin máa tún ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Fọlá Tinubu àti Jókòó Tádé. Ẹ ṣáà tún ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí ó sọ nínú fídíò yìí nípa àwọn méjèèjì yìí àti Gistlover. tó ẹ̀yin èèyàn wa ó dàbọ̀. Bọ̀ mo kàn fẹ́ kẹ́ ẹ gbọ́ self conversion